Agbara súrọ́tù Isaja súrọ́tù Nasir tọ́lọ́run bá fi máa ń sọ olòṣì di ọlọ́rọ̀ kọ̀ǹfàmù ni o tó fi máa ń sọ àgàn di ọlọ́mọ 21 days ló fẹ́ fi ṣe àdúrà yìí wàá bẹ̀rẹ̀ lọ́jọ́ Sunday so ó ti jẹ́ òru Saturday bẹ́ẹ̀ tẹ́ ti wọ Sunday wàá bẹ̀rẹ̀ ní 3 a.m. aago mẹ́ta òru láàrin aago mẹ́ta òru sí aago mẹ́fà àdájí la lè ṣe àdúrà yìí wàá ṣe fún 21 days rákà méjì ló fẹ́ yàn rákà àkọ́kọ́ fatia kan Isaja 100 rákà ẹlẹ́kejì fatia kan Isaja 100 rákà ẹlẹ́kejì yẹn the last sajda ẹ ìforíkanlẹ̀ ìgbẹ̀yìn wàá wá ṣe Isaja 113 lórí ìforíkanlẹ̀ ìgbẹ̀yìn yẹn wàá wá dà níyàn nǹkan tó bá ń fẹ́ ṣe bẹ́ẹ̀ fún 21 days pẹ̀lú sàárà kò dẹ̀ ṣe fídíò káwọn èèyàn jàǹfààní ẹ̀ wàá dolówó wàá dọlọ́rọ̀ agbára alukurani ni tó confam tested and confam ọjọ́ tó bá tún pé 21 days gan o tún lè pẹ̀ ẹran kó kó àwọn èèyàn lẹ́nu jọ kò jù bẹ́ẹ̀ yẹn lọ bí wàá ṣe máa ṣe nìyẹn rákà méjì ni so rákà àkọ́kọ́ aago mẹ́ta òru ni rákà àkọ́kọ́ Isaja 100 rákà kejì Isaja 100 ìforíkanlẹ̀ rákà ẹlẹ́kejì yẹn the last ìforíkanlẹ̀ the last sajda yẹn wàá wá ṣe Isaja 113 ni wàá wá ṣe lórí ìforíkanlẹ̀ wàá dẹ̀ dàníyàn kò jù bẹ́ẹ̀ lọ máa ṣe everyday bẹ́ẹ̀ láàrin aago mẹ́ta ìdájí sí aago mẹ́fà ni o tó o bá ti jí láago mẹ́ta bóyá o jí láago mẹ́rin àbò jí láago márùn ó ti yẹ bẹ́ẹ̀ wá sàlẹ̀ bẹ́ẹ̀ ṣe fún 21 days kó dẹ̀ ń tó ń bẹ lọ́wọ́ ọmọ síwájú kó tó ṣàdúrà yìí àbí tó bá ṣàdúrà yìí tán nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní àkáǹtì nọ́mbà ní fáwọn ọmọ aláìní 0123214254 àkáǹtì nọ́mbà fáwọn aláìní 0123214254 Wema Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization gbogbo ẹ̀yin tẹ́ ń gbádùn program wa tẹ́ ń gbádùn ètò wa ẹ fi àjà àti umura ẹ fi ta organization wa lọ́rẹ organization wa anídìí àjà àti umura slot ẹ fi ta wá lọ́rẹ aláwọn èèyàn tá a máa fún tó máa jẹ́ sádàkọ̀ fún yín ẹ dẹ̀ farabalẹ̀ kẹ́ gbọ́ fídíò kẹ́ṣẹ́ fáwọn èèyàn alukuran lágbára ẹ gbọ́ ìpolówó gbogbo ọkùnrin tó yẹ pé ìdákọ́lẹ̀ ń dà láàmú arúgbòsà ń dà láàmú gẹ́ẹ̀tì caterpillar àti transformer àti miracle leaves wàá máa gbéná wọlé dáadáa bẹ́ẹ̀ ni a dẹ̀ ní special package tá à ń ṣe fún ọkùnrin tó bá mú nǹkan ọmọkùnrin ẹ̀ a ní special package tá à ń ṣe fún obìnrin àbọ́kùnrin tó bá ní diabetics within a month package tá a bá fún yẹn sugar máa kúrò nínú system ẹ a ní special package tá à ń ṣe fún obìnrin tó ń wojú ọlọ́run ọba fọ́mọ bí sí ní láì tààlà wàá finú ṣoyún wàá fẹ́ ìgbọ́mọpọ̀n obìnrin tó ń wojú ọlọ́run ọba fọ́mọ ẹ̀rí gbogbo product wa ló wà láàlì gẹ́ẹ̀tì caterpillar fún hormonal imbalance sọmúroro sperm leakage ẹ̀dà àwọn infection kéékèèké ovulation problem gẹ́ẹ̀tì caterpillar ó wà effective gidi ẹ gẹ́ẹ̀tì ìsọ̀yẹ̀ ilé àmù fọmọdé àti fún àgbàlagbà tó ń gbàgbé nǹkan ó wà effective gidi kó jẹ́ páyé ló fẹ́ kó làákà èèyàn ìsọ̀yẹ̀ ní ilé àmù ní tó dẹ̀ wà halal ẹ gẹ́ẹ̀tì bulldozer med fibroid fún oyún ìju tá a mọ̀ sí fibroid àti fún blockage tube obìnrin tó bá ń dà láàmú ẹ gẹ́ẹ̀tì bulldozer ẹ gẹ́ẹ̀tì miracle leaves fọmọdé àti fún àgbàlagbà ẹni tí kun ẹwu ni ẹni tẹ́sẹ̀ ẹwu ni ẹni tó ń fún poison jẹ lójú oorun àbí lójú ayé ẹni tó ń gbé nǹkan sínú wúńbù ẹ̀ tó ń jẹ́ kó conceive ẹni tó ń jẹ́ kó ní too much of miscarriage ẹni tó ń forí púpọ̀ alátakò ń jẹun lójú oorun níbàlòpọ̀ ojú oorun ewé ọ̀tọ̀ọ̀tọ̀ 100 àti má ìzẹ́mzẹ́m la fi preserve senna leaf ó lágbára púpọ̀ jù tó bá tún boil miracle leaf sí tó fi ń wẹ̀ ẹ̀mí òkùnkùn máa jìnnà sẹ́ a lè kaṣẹ́ tó ń ṣe tán ikú nìkan ni kò lè wò ó wà effective ó láti ní ẹgẹ́ ti all in one natural herbs cancer diabetes asthma stroke àwọn àìsàn ńláńlá ikú nìkan ni all in one yóò lè wò àwọn ẹ̀kọ́ tèmi kọ́ ní India ní China ní Arab country tí mo gba doctor tí mo gba professor lé lórí lójú ọ̀nà ewé àtegbò àtòjú ọ̀nà spiritual generally agba professor lé lórí àdẹ̀gbà doctor lé lórí bí sínú láìtàlá àfi ṣe ìyanràn ní India ni ní China ni bí sínú láyé borí pa wá ń bẹ̀ iṣẹ́ tá a dẹ̀ bá ń lé ni iṣẹ́ tí bàbá mi ń ṣe ni àtúkẹ́kọ̀ọ́ káàkiri Nàìjíríà kọ káàkiri Áfíríkà so à ń sọ ilé àfiṣèyanràn látúnṣàkú àǹfúṣàkún wá alámòbímọ́ni ń takọ̀ à ń sọ kí ẹ̀yin olólùfẹ́ wa kẹ́lẹ̀ mọ̀ pé right way lẹ́wà àwọn customers wa kẹ́lẹ̀ mọ̀ pé right way láwà pé àfòsí ayé náà ti lu jára right way lẹ́wà iṣẹ́ tí wọ́n bí wa sínú ẹ̀ta mọ́ ní ẹ̀rí gbogbo product wa ló gba láàbù kọjá ló wà scientific approved ló dẹ̀ wà halal a tún ní àwọn special powder tó jẹ́ pé tó bá ń lò kì í ṣe oṣólẹ̀ kì í ṣe àwúre kì í ṣe ìyọnu ayé kì í ṣe ìmùlẹ̀ àgbà tọ́wọ́ ẹ̀ bá tẹ àwọn powder yìí kì í ṣe ẹ̀bì àgbà kì í ṣe ìyọnu ayé kì í ṣe àwọ́rò halal powder tó jẹ́ pé ó máa create a solid barrier between you and evil world ẹ̀mí òkùnkùn wọn ní access sí ẹni bẹ́ẹ̀ ni halal powder ni tó dẹ̀ wà òkè tó bá ti ń lò monitoring spirit ẹ̀mí òkùnkùn wọn ní access sí ẹ mọ́ ẹ wọ́n sọ fún wa lórí +27612956389 both natural and spiritual problem ẹ contact Global Dahiratu Dhikrlahi ètò àwẹ̀ wà tó lẹ́jìtì ètò sàárà wà tó lẹ́jìtì àwọn powder halal powder wà bí sínú láì tàlá láì ní fìtọ̀ fọ̀gbẹ́ àwọn sàárà wà
láì ní fìtọ̀fọ̀gbẹ́ tí kì í ṣètùtù legit sàárà sádàkọ̀ gidi tí wàá dẹ̀ kúrò nínú wàhálà tí wàá dúpẹ́ fọlọ́run. ẹ WhatsApp wa lẹ́ẹ̀kan sí lórí +2761295638 DHL láfin DHL product wa all over the world from South Africa. Adelo GIG Logistic Company láti deliver all our products in Nigeria. GIG Logistic àti register company wa pẹ̀lú. Àwọn company wa dẹ̀ ní ó wà registered ní Nigeria, ó wà registered ní South Africa. Both our company and our organization business light ala ẹ dá ṣètò àwọn ọmọ aláìní àtètò fún àwọn opó àti fún ìlọsíwájú ẹ̀sìn. Innal izzata lillahi jami'a, gbogbo agbára Ọlọ́run ọba lónìí. Má sálámù wáyé lálẹ́kọ̀ọ́ yìí, ẹ fi àdúrà ẹ fi ránṣẹ́, má fi ṣeré o.